Ẹ kú dédé àkókò yìí, gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire ní tilé toko, èèyàn ọmọ Yorùbá lápapọ̀. Ẹ bá mi share fọ́nrán yìí kó kan àwọn tó yẹ kó kàn lára. Torí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Tí Amẹ́ríkà láwọn ń bọ̀ wá tí ìjọba Nàìjíríà bá rí nǹkan ṣe sí bọ́ ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì. Lọ́dọ̀ tèmi, mo gbé Kìrìsìtẹ́nì kankan wọn pa àwọn pẹ̀lú lot of people tí ò kì í ṣe Kìrìsìtẹ́nì náà. Ṣé a mọ̀ pé China ti dá sí nísìn? China ní kí Amẹ́ríkà ò fi tiẹ̀ ṣe tiẹ̀, wọn ò gbọdọ̀ dá sí. But nǹkan tó yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ń dunnú, wọ́n fò ókè pé tọ̀ Amẹ́ríkà fẹ́ gbà wọ́n lẹ́ o, fẹ́ ṣe kinní o. Amẹ́ríkà ò lóore kankan tó lè ṣe Nàìjíríà, ìpalára l'Amẹ́ríkà ń bá bọ̀. But ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀, ṣé Amẹ́ríkà ní ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ó fi ẹ̀yìn lẹ́yìn adìẹ tó fi bàbá ké ewúrẹ́. Tó bá tó fi bàbá ké ewúrẹ́ lásán ni, ó tún dáa. Jàǹbá l'Amẹ́ríkà fẹ́ ṣe. Ṣẹ́rí tí àwọn China táwọn náà ta fẹ́ǹsì tí wọ́n ní kí Amẹ́ríkà ò fi tiẹ̀ ṣe tí wọ́n náà wọ́n Amẹ́ríkà yìí, mò ń bọ̀ wá lórí tiwọn náà, màá sọ̀rọ̀ sí wọn náà. Ṣé wàá rí Amẹ́ríkà, ẹ go back to history. Gbogbo àwọn tí Amẹ́ríkà bá láwọn help láyé ìlú yẹn ń padà máa ń sọ wọ́n dédú arinlẹ̀ ni. Wọ́n máa ń ṣe wọ́n dédú arinlẹ̀ ni. Amẹ́ríkà dàbí ẹni tí tiẹ̀ ti ń jóná tó pé wọ́n á wẹ́nu fi kúnra. Wọ́n mọ̀ pé Nàìjíríà had a lot of resources. I need a lot of mineral resources, gold mining, so kò sí nǹkan tó à ní. So gbogbo àwọn nǹkan wa ta níyẹn ó wà lójú Amẹ́ríkà, ó wà lójú wọn. Kí ni issue tí Adama Traore ní pẹ̀lú Amẹ́ríkà rí? Wọ́n ti gbé Adama Traore ti gẹ̀ẹ́tì gbogbo ọgbọ́n, Adama Traore ò bá Amẹ́ríkà láyè rárá. So reason yẹn tó fi lọ leak up máwọn Russia. But ẹlòmíì ò mọ religious bigots ló ń dẹ ẹlòmíì láàmú. Christian o, Muslim o, kìíní kan o. Religious yẹn ó ti cover, ó ti blind ẹlòmíì débi pé ẹlòmíì ò rí nǹkan tó yẹ kó rí mọ́. Religious yẹn dẹ̀rẹ́ òun ló ń kó bá wa. Religious ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ṣó ohun tó ń kó wa nìyẹn. Religious bigotry and tribalism problem wa Nàìjíríà tí àwọn standard fi ń ráyè wọlé sí wa lára nìyẹn. Problem wa nìyẹn, religious àti tribalism. Ṣé wá rí fún fọ́kádì mú bẹ́ẹ̀? Ṣé rí Amẹ́ríkà ni ẹnìkan post kankan sí Twitter ń jọ̀wọ́, ó ní ẹ̀yin Christian ẹ̀ ń jó ẹ̀yọ, ó ní ṣé Donald Trump ṣe Christian ni? Ìlú ẹ̀ a lot of insecurity gan ṣẹlẹ̀ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ti wà yẹn. Ṣé wọ́n shoot Donald Trump létí rí tó ń shoot ẹ̀ létí? Wọ́n shoot ẹ̀ létí. Ṣé gbogbo wọn àti China náà mo ní mọ́ bọ́ọ̀lù China náà gbogbo wọn business gbogbo wọn ṣe. Wọ́n mọ̀ pé Nàìjíríà Africa future ni wá. Wọ́n dẹ̀ fẹ́ bá wa dòwò pọ̀ tó wọ́n ti mọ̀ pé àwọn àyè ṣe business àwọn pẹ̀lú wa, àwọn sì rí a lot of gain tó ń bá wa ṣe. A China náà tó náà ń dá sí nísìn business ni, America business ni, gbogbo wọn ò rẹ́dà sí ẹ̀pọ̀ wa business ni, wọ́n fẹ́ jà wá lólè ni, wọ́n fẹ́ try láti enslave wa láti get a lot of our resources wa. Nǹkan tó wà lẹ́mìí wọn nìyẹn, kì í ṣe pé wọ́n fẹ́ help wa, but a lot of people mọ̀ nǹkan tó mọ̀ nìyẹn, nǹkan tó ń dùn mí nìyẹn. Wọn ò mọ̀. So Adama Traore ti get gbogbo ọgbọ́n wọn, kò fi anybody ní ààyè inú wọn. France kìíní kò gbà wọ́n láyé, Amẹ́ríkà ni kò fún wọn chance. So kìíní yẹn gan bí wọ́n nú. Wọ́n dẹ̀ mọ̀ pé tí Nàìjíríà náà bá tún bọ́ máa wọn lọ́wọ́, Africa ti bọ́ àti láàjì nìyẹn. Africa ti ń wake up. Adama Traore yẹn Ọlọ́run gbọ́ best president ni. Ṣé ẹgbẹ́ òun náà ló tún máa ìdí àpé ká mọ olówó kan náà, ká mọ monocracy kan náà wá tó máa jẹ́ Afro money. So Amẹ́ríkà ò lórí kankan fẹ́ ṣe wá o. Ṣùtá l'Amẹ́ríkà fẹ́ ṣe wá. A lot of country mẹ́bẹ̀ẹ́ tí wọ́n ń jìyà ju Nàìjíríà lọ náà. Ẹ lọ́wọ́ Sudan. Nǹkan tí Sudan go through lọ́wọ́ yìí, wọ́n kẹ́ para wọn tẹ́gbẹ́ lómi. Abẹ́ Sudan bẹ́ẹ̀ yẹn náà, ṣé o rí Sudan lẹ́bẹ̀ẹ́ yẹn tí wọ́n go through a lot, tí wọ́n pa ọmọ kéèké, tí wọ́n yẹ lómi mọ́lẹ̀ láàyè ń bẹ ní Sudan, o rí Sudan help. Ẹ mọ Ukraine, ẹ mọ tí Russia fi ojú Ukraine rí tí wọ́n pa Ukraine bí ẹran. Ukraine béèrè fún help Amẹ́ríkà, tí bá mo ti Amẹ́ríkà ń béèrè lọ́wọ́ Ukraine bí kò tí fẹ́ kó yẹn lẹ́rú ẹlẹ́ẹ̀kẹta ni, ẹlẹ́ẹ̀kejì ni. Ìkẹ́ tí wọ́n ń demand lọ́wọ́ Ukraine tí wọ́n help Ukraine. So ọlọ́gbọ́n lọ́wọ́ mi lè yé gbogbo ẹni tẹ́sí bá ti di lójú tó bá jẹ́ religious bigotry, tribalism kò lè wọ́n mi ò lè understand ọ̀rọ̀ mi. Amẹ́ríkà yìí ṣe ẹni ire ẹni bú ni wọ́n. Bí ẹjọ́ mọ̀ pé bí Israel ṣe ń pa àwọn Iraq àbí Iran ni wọ́n pè wọ́n yẹn, Amẹ́ríkà kò help Iran, ẹ̀yin ṣẹ́ náà ló tẹ̀sí wá o. So Amẹ́ríkà ò sì bí kò da bí kò bàjẹ́ l'Amẹ́ríkà mọ́ wa. So ẹ yé jubilate, ẹ share fídíò yẹn jókòó kẹ́kọ̀ọ́ kan everybody lára.
àwọn gọ́fìmẹ̀ntì wa ní ká bá sọ̀rọ̀, àwọn ní ká fúnná mú kí wọ́n bó sì ṣètò ààbò wa. Táwọn gọ́fìmẹ̀ntì wọn bá ṣètò ààbò wa tó ṣe ń security wa tó padà wá secure, ó wà òkè ju kí Amẹ́ríkà wá rẹ̀pù wa lọ. China tó náà ń dá sí business China náà fẹ́ ṣe, kì í pé China náà ń wá pé ọdún ní China lè help wa o, torí àti ní a lot of business coalition papọ̀ mọ́ China, but kì í pé China náà fẹ́ help. China náà ń gbọ́ àwọn tí wọ́n gain ni. So ẹ bá mi share fídíò yìí, ọkọ̀ mi ní Adé Ọlámísì, fún wọn tó bá ṣe ń bá mi pàdé, ẹ share fídíò, ẹ follow mi, ẹ subscribe to YouTube channel mi. God bless you guys.